gbogbo ayé ló mọ̀ pé bẹ́ẹ̀ bá kúrò ní iṣẹ́ ti bùṣe. bẹ́ẹ̀ oúnjẹ tó dáa lórí àwọ̀. bẹ́ẹ̀ bá wá fẹ́ ra oúnjẹ lásìkò yìí láwọn oúnjẹ tí wọ́n ṣe lọ́jọ̀ láàyè tó wà ní ìmọ́tótó. Abebi Foods Limited ní ẹ kàn sí. ibẹ̀ gan lẹ́ ó ti rí oríṣiríṣi oúnjẹ aṣaralóore rà. tá a ṣe lọ́jọ̀ lọ́nà ìgbàlódé lápòlápò àti lẹ́jẹ̀wọ̀n pa kílò. bíi èlùbọ́ iṣu èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀wà lóríṣiríṣi gàrí pando yam. lọ́wọ́ yìí kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn wọn ra Unicorn flour mix lọ́dọ̀ wa lọ́jọ́kọjọ́ aṣíwájú nílé iṣẹ́ oúnjẹ Abebi Foods Limited. gbogbo oúnjẹ tó jáde láti ilé iṣẹ́ Abebi Foods ní NAFDAC jọ ló ń tẹ̀. gbogbo ẹni tó fẹ́ ra oúnjẹ àtàwọn tó ń fi oúnjẹ ṣokòwò lójoojúmọ́ àǹfààní lálùwọlé tọ̀ yín o. ẹ wá máa ra oúnjẹ lọ́pọ̀ kó ọ̀yọ̀kú nílé iṣẹ́ Abebi Foods Limited tó wà ní block A plot 2 commercial layout Ìdó Ọ̀ṣun Ìwó Òṣogbo road Ọ̀ṣun state Nigeria. ẹ̀lú wọn 0708-408-5291 tàbí 0806-996-4353 tàbí lórí wẹ́bsáìtì wa www.abebifoods.com.ng tàbí lórí àwọn social handles wa @Abebi Foods Limited.